Ìlọrin láwọ̀ ẹ̀ yòǹbó sí ọlọ́run dáadáa. Ẹni ó bá yòǹbó ànábì dáadáa. Ìgbàlódé rẹ̀ ọlọ́run ó sì sọ ọ́ dídò lófòrò. Ànábì mọ́ ni yòǹbó lẹ̀ yòǹbó wa fẹ́rẹ́fẹ́rẹ́ báyìí. Ya Rasulallahi ya gawthal wara nadratan atfan fahali madara. Allah 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 Rabbuna. Allah 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 Rasulullah. Ya Aba Bakri wa ya Faruq ya Sayyidi Uthman Sadati al-wara. Sayyidina Uthman ni wọ́n rí látara Nabi. Allah 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 Rabbuna. Ta ni ń pè nǹkan káàkiri yìí? Àsìkò ká ṣe wá sí ni wọ́n tó ń pè nǹkan pẹ̀lú ẹwà yìí. Ọmọ tó kàn ní. Allah 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 Hasibuna. Allah 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 Hasibuna. Gbogbo ẹni tó fẹ́ kọ́ máa wọ́n ṣoríire láyé. Ẹ bá yòǹbó wọn dáadáa. Ya Rasulallahi. Bí n bá wọ́n ní yòǹbó ànábì dáadáa. Ya Rasulallahi. Ọmọ ò ní kú mọ́ lọ́wọ́. Ya Gawthal wara. Àwọn ẹ̀yà mi, àwọn ẹ̀yà mi, àwọn ẹ̀yà mi. Ọjọ́ wa ń tọ̀wọ́ báyìí. Ẹ ní rí àwọn ọmọ pàrọ̀sẹ̀. Ya Rasulallahi. Ya Gawthal wara. Nadratan atfan fahali madara. Allah 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 Rabbuna. Allah 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 Hasibuna. إكرام النبي صلى الله عليه وسلم لعثمان. يا أبا بكر ويا فاروق يا bẹ́ẹ̀ bá nọ́ọ̀sì níbi iná sùn náà ni mo ti gbá gbogbo nǹkan níbi iná sùn náà ni nǹkan ti bọ́ sí mi la ẹ bá máa ṣe bí epo gbọ́lọ́mọ́. يا أبا بكر bàbá kiri àgàgà tí ń bá wà níwájú bàbá mi hálùkọ̀. يا أبا bàbá bí ìtawà ni a ṣe lápọ̀jù máa ṣe nǹkan mi bàbá kiri. يا أبا بكر Wàyà Faruq yá. Aláwọ̀dé rẹ̀ tọ̀ mọ ìyá nábì. يا أبا بكر Wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún ọkọ olùkọ́ ànábì lápò ànábì. ويا فاروق يا Wọ́n àpẹẹrẹ tí Sayyidina Usman rí lára ànábì. Nígbà tá ànábì ń bẹ láyé. يا أبا بكر Bàbá wa jẹ́ nọ́ọ̀sì. يا أبا بكر Nígbà tó ń ṣe ọlọ́run bẹ láyé, ọlọ́run ló mọ ìyá àpọ́nlé tí ànábì ṣe fún Sayyidina Usman. ويا فاروق يا Nígbà tá ànábì tó wá kú. الله عليه وسلم Bẹ́ẹ̀ ọba fẹ́ kú kú òjijì kó lè lo wọn dáadáa. سيدي عثمان سادات الورى. حدثنا أبو عبد الله بن جعفر بن إدريس القزويني بمكة. يا رسول الله يا غوث الورى. ثناء أبي إدريس بن محمد القزويني. يا رسول الله يا غوث الورى. ثناء إسماعيل بن التوبة. ثناء كثير بن هشام. يا رسول الله عن جعفر بن برقان. يا غوث الورى. عن ميمون بن مهزان عن ابن عباس رضي الله تعالى عنه. نظرة هتفافا لما ترى. Àwọn tí wọ́n gba àdísì yẹn wá ní mo kà síwájú yẹn torí àwọn alákatakítí. يا أبا بكر Àbáàsì àwọn ni wọ́n sọ fún wa wípé àsìkò kan bẹ kọ́hátà lè máa dọ́rù àlá ahadi Abi Bakr Siddiq radiyallahu ta'ala anhu. يا أبا بكر ويا فاروق يا. Bẹ́ẹ̀ bá gbọ́n tí mo fẹ́ wí dáadáa ìyá mi nínú pé.
sọ. يا أبا بكر Kò sójò. Ilẹ̀ gbẹ ètò òwò láti inú ilẹ̀ tí wọ́n máa ń jẹ. يا أبا بكر فاجتمع الناس إلى أبي بكر. ويا فاروق يا Àwọn èèyàn wá kójọ bí irú protest tá a ṣe ń yò ní EndSARS. N ti ń bẹ ti pẹ́ náà. يا فاروق يا Wọ́n kójọ nínú Mẹ́kà. Wọ́n wá pariwo lọ́dọ̀ Sayyidina Abubakar. يا أبا بكر قالوا السماء لم تمطر يا أبا بكر والأرض لم تنبت. يا أبا بكر Ẹ̀yin ọ̀gá wa Sayyidina Abubakar. Ìṣẹ̀ṣẹ̀ yìí pọ̀ òjò ní ọ̀rọ̀ yìí. Òjò bá rọ̀ láàrin nǹkan pé nǹkan wù láti inú ilẹ̀. يا أبا بكر ويا فاروق يا والناس في شدة شديدة. يا أبا بكر Ìnira ó mú àwọn èèyàn nínú mọ́kànjọ́ náà. Kò sóúnjẹ, kò sómi, kò sówó, kò sí nǹkan kan. Wọ́n wá ń pariwo níwájú Abubakar. يا أبا بكر Sayyidina Abubakar ọ̀gá wa wọ́n sọ fún wọn wípé isbiru fa innakum la tumsuna fi hatta yufarrija Allahu azza wa jalla ankum. يا أبا بكر ويا فاروق يا Ẹni sùúrù fún Ọlọ́run, ẹni sùúrù kó fi di ọ̀la pẹ̀lú ògùn Ọlọ́run kó tó dọ̀la nígbà àdúrà ó dé wá bá yín àtàwọn náà. يا أبا بكر Wọ́n ti kú lọ́dọ̀ Sayyidina Abubakar radiyallahu ta'ala anhu. يا أبا بكر Làwọn tí Sayyidina Uthmanu Amirul Muhajirin ويا فاروق يا tí wọ́n jọ da owó papọ̀ ní Sham. Àwọn bá dé pẹ̀lú ràkúnmí 100. Wọ́n sì di àìmọye àwọn oúnjẹ sórí ràkúnmí náà tí wọ́n jẹ́ 100. سيدي عثمان Wọ́n kó gbogbo kínní. Wọ́n kó lọ́dọ̀ Sayyidina Uthmanu káwọn fún. سيدي عثمان سادات الورى Sayyidina Usmanu àwọn akó gbogbo ẹ̀ kalẹ̀ sínú ilé kan. Wọ́n kó àwọn ràkúnmí sínú ọgbà ńláńlá kan. سيدي عثمان Àwọn tí ń bẹ ní Madina bí wọ́n ti gbọ́ pé oúnjẹ ńlá kan ti sọ̀kalẹ̀ sọ́dọ̀ Uthmanu. Àwọn kúrò láti Madina. Wọ́n wá bá Sayyidina Uthmanu ní Maka. Àwọn wá láti wá rajà. Wọ́n dọ́dọ̀ Sayyidina Uthmanu. Kí wọ́n tó dọ́dọ̀ Uthmanu. Àwọn tí wọ́n pariwo lọ́dọ̀ Sayyidina Abubakar. Bí wọ́n ti kúrò lọ́dọ̀ Sayyidina Abubakar. Wọ́n padà lọ́dọ̀ Sayyidina Uthman. سيدي عثمان Wọ́n dọ́dọ̀ Sayyidina Uthmanu. Èyí tí wọ́n sọ fún aṣáájú wa Sayyidina Abubakar náà wọ́n tún sọ fún Sayyidina Uthman. سادات الورى Ipe ebi ó ti fẹ́ hàn wọ́n lé mọ̀. Àwọn sì gbọ́ pé wọ́n ti gbé oúnjẹ kan wá báyìí. يا أبا بكر Bẹ́ẹ̀ tiẹ̀ ta oúnjẹ yìí fún wa léyìí tí èsè ọ̀wọ́n kára tiẹ̀ fi dẹ ìlú. يا أبا Ẹ ṣàánú wa. بكر Gbogbo àfa tí ò bá láàánú lọ́dọ̀ ọmọ rẹ̀ náà padà ní ìpọ́njú lọ́lé. ويا فاروق يا Wọ́n kó nǹkan àwẹ̀ fún ọ, ọ̀wọ́n á kó sínú stọ̀. Wọ́n àtàwọn ọmọ rẹ̀ wájọ́ sí ẹbí ń parí dé. Ebi sì ń pa àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀. Ebi wọn yóò padà pàwọ́ àfa àwọn kú àtàwọn ọmọ rẹ̀. يا أبا بكر Àbí wo lówó tó ní tó lè fi ṣàánú èèyàn? Wọ́n sì ń pè ọ́ bàbá àdínní, wọ́n sì yọ ní ìyá àdínní. Bàbá àdínní iná, ìyá àdínní iná. Ìwọ ló ṣàánú àwọn èèyàn yìí, àmọ́ ọmọ owó kárí ní iná. ويا فاروق يا سيدي عثمان Ẹja lọ kọ́ sí ànábì, ẹja kọ́ sí àwọn sàábé. Àwọn ọkùnrin tí wọ́n lọ bá Sayyidina Abubakar wọ́n pariwo. Sayyidina Usmanu ní
ẹ máa lọ tó bá dọ̀la ẹ padà wá. Sayyidi Usman Sadatil Wara. bá ti ta kínní ìfọ̀n yín á jẹ́ kó yẹ yín bó bá dọ̀la. àwọn ń lọ tán làwọn tí wọ́n máa rajà láti Mẹdínà tí wọ́n ti gbọ́ pé oúnjẹ tó gbòháyà ti wà lọ́dọ̀ Sayyidina Usman làwọn dé. Ya Babakiri. wọ́n lọ́dọ̀ Sayyidina Usman wọn làwọn ti gbọ́ pé ràkúnmí bíi 100 ń gbé lọ́dọ̀ yín àtàìmọ̀ yín àwọn oúnjẹ ẹ fún wa l'opportunity ká fún yín ní 2,000 sí lápèjúwe ká fi lékún ètò yẹ kára. Sayyidina Usman ní àwọn tí wọ́n fẹ́ bá mi ṣòwò wọ́n ti rà á léyìn tó tó ti yín wọ̀ lọ. Wọ̀yà Faruku ya Sayyidi Usman Sadatil Wara. àwọn ará Madina Sayyidi Usman. wọ́n sọ fún Sayyidina Usman ó dà pé àwọn fi 3,000 sí yóò jẹ 5,000. Sayyidi Usman Sadatil Wara. pẹ̀lú àánú tí ń bẹ lára Sayyidina Usman ó ní bó ti bẹ́ẹ̀ ti wíwù àwọn tí wọ́n fẹ́ bá mi ṣòwò tí mo wí yìí wọ́n ti rà á léyìn tó ju tẹ wíwù lọ. Sayyidi Usman Sadatil Wara. pariwo aláàkébi pọ̀ pariwo aláàkébi tí ń pa ó tó fò lọ. Sayyidi Usman. pariwo aláwọ̀ ọmọ rẹ tí ò gbọ́rọ̀ kọ́nà ń gbọ́ máa gbọ́rọ̀. Sayyidi pariwo Usman. aláwọ̀ kọ́nà ń jẹ káwọn ọmọ rẹ ó dùn yàrá yẹn. Sayyidi Usman Sadatil Wara. wọn láwọn tún fi kún Sayyidina Usman láwọn tí wọ́n fẹ́ rà lọ́wọ́ mi wọ́n ti rà á léyìn tẹ́ fẹ́ fi kún. Sayyidi bẹ́ẹ̀ lọ. Usman. ọmọ ni àwọn máa ń wọra wọn pé àwọn náà làwọn táwọn lówó jù ní Madina táwọn lè rà á léyìn tí à ń wí. àwọn wa ni a ní. Ya Aba Sibtaini. Aya Sibtaini. يا سبتين باب العلمية فارس الحيجاء يا حيني حيدرة أدركوني يا أهل الإحسان كي أدرك الحج بحمي وأرى واقفا أدعو منيبا مبكيا راجيا لله من ذنب جرى يا أبا سبتين باب العلمية Ya Aba Sibtaini. ama dàbí kí n túmọ̀ nọ́ọ̀sì fún kí n túmọ̀ nọ́ọ̀sì ni. Baba al-Ilmiya. Faris al-Hajiya. Sayyidina Usman wani inni ushhidu Allah anni qad ja'altu hadha at-ta'ama sadaqatan 'ala al-fuqara'i al-muslimin. Ya Aba Sibtaini. ẹ̀gbọ́n tí mo wí ni. Ya Aba Sibtaini. Ọlọ́run fọlọ́run búra ntẹ́ yìí torí rẹ̀ wá láti Madina yìí gbogbo ẹ̀ pápátá èmi Sayyidina Usman fi ṣe sàárà ni. báwọn mùsùlùmí Usman. débi ń pa tí wọn ò rán jẹjẹ. Sadatil Wara. ńgbà wọn lọ tán ẹ̀yin náà wà dúró oúnjẹ lásìkò kòrónà tí wọ́n sọ̀ káàkiri tọ́fẹ́ bí pa àwọn èèyàn àwọn sì lè tí wọ́n jẹ ní. ẹ fi wọ́n lẹ̀ wọ́n jẹ jágbajàgba àyà. Sayyidi Usman Sadatil Wara. Sayyidina Usman ní àwọn tí mo wí ọba mi ọlọ́run ti lóun ó ṣẹ̀san 10,000 fún mi lérí kọ̀ọ̀kan tí n bá fi ṣe sàrà. Ya Aba Sibtaini. Sayyidina Usman àwọn ará Madina lọ tán. ibi tí ń lọ ó rí ibi tí ń lọ nísìn. àwọn ará Madina lọ tán ó di ijọ́ kejì gbogbo rànkúnmí àti gbogbo oúnjẹ pátápátá. Sayyidina Usman wá pè é fáwọn mùsùlùmí tí wọn ò ní kankan tí wọn ò róúnjẹ jẹ tí wọn ò rómi nù. Ya Aba Sibtaini. ẹ bá pariwo sí ọlọ́run. Baba al-Ilmiya. bọ́ ọ bá dé èèyàn tán táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tún ọ̀ bẹ́nẹ́fìtì lára rẹ̀ orí ọlọ́run ò sórí kankan fún ènìyàn. Ya Aba Sibtaini. orí olówó àlọ́wọ̀ rẹ̀ táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò máa dunnú lẹ́gbẹ̀ẹ́. Ya Aba Sibtaini. ọ̀ndàjẹ ọ̀padà dákú náà. Ya Aba Sibtaini. bẹ́ẹ̀ bá lè dá nǹkan jẹ púpọ̀ yóò dákú ni. Baba al-Ilmiya. Sayyid Abu Abbas wọ́n nígbà tí Sayyidina Usman ṣe tí wọ́n ṣe yìí tán
يا باسبتين ìgbà tó di lálẹ́ làwọn bá sùn níṣẹ́ àbáṣù kò sáà nàbì láyé o. يا رسول الله kò sáà nàbì Muhammad láyé mọ́ o. يا غوث الورى wọ́n ní ìgbà táwọn bá sùn ìgbà tó di lóru làwọn bá lọ sí ọlọ́run anábìwá Muhammad. يا رسول الله يا غوث الورى ẹlẹ́kọ̀ọ́ bá yọ mọ́ wọn dáadáa. نصرتني أتبع فعلي ما ترى وعليه حلة من نور وهو على برذون أبلقة. النبي بليل يسيطياي نصرتني أتبع وعليه حلة من نور. أصلا النبي هو إنه مالي يواتي داشوني. يا رسول الله النبي وان بليل يسي أنسي له محمد. يا غوث الورى هو مستعجل. النبي كيو نصرتني أتبع wọ́n kájú lójú oorun yẹn tóun rí ànábì lójú oorun pẹ̀lú bọ́tí dírẹ́sì bàtà wọn ìmọ́lẹ̀ ni láwa ẹni wọn ìmọ́lẹ̀ ni aṣọ wọn ìmọ́lẹ̀ ni ẹ̀sìn tí wọ́n gùn náà ìmọ́lẹ̀ ni wà á bọ̀ sáájú ànábì wọ́n kájú lójú wọn kan. يا رسول الله يا غوث الورى ó wá sọ fún ọ̀sẹ̀ Muhammadu pé ya Rasulullah يا رسول الله àti wọn àyè ti bẹ́ẹ̀. يا غوث àti wọn àyè ti bẹ́ẹ̀. الورى alídìí amẹ́sì yín alídìí kápá yín sọ̀rọ̀. نصرتني أتبع فعلي ما ترى Ànábì wọn sọ fún Abbas lójú oorun náà pé نصرتني أتبع فعلي ما ترى inna Uthman bin Affan la sadaqa bi sadaqatin fa inna Allah azza wa jalla qad qabilaha minhu wa zawwajahu biha urusan fil jannati. يا أبا بكر ويا فاروق يا سيدي عثمان سادات الورى Sàráàtì Sayyidina Usmanu tó ṣe lánàá ọdún mọ́lọ́hún débi wípé Ọlọ́run sì bùn ní ọmọge láti Jánnà. يا أبا بكر ìwà Abbas ọwọ́ béèrè lọ́wọ́ mi pé nkájú ìkájú mọ́nà wọ́n kọ́ du'ina ila urusihi wọ́n pè wá fún ìyàwó rẹ̀ afẹ́sẹ̀ ìyàwó láti Jánnà nísìn wọ́n pè wá fún ìyàwó Sayyidina Usmanu rẹ̀. ويا فاروق يا سيدي عثمان سادات الورى bọ́ọ̀bá lọ wọnú Abu Dawudu nínú hadisi wọn 1442 hadisi ọ̀rọ̀ tí mo sọ yìí ọba mẹ́. سيدي عثمان bọ́ọ̀bá sì lọ wọnú Ibnu Majah nínú hadisi 1477 ọ̀rọ̀ tí mo sọ yìí ọba mẹ́. سيدي عثمان سادات الورى Sayyidina Usmanu wọn lápẹ̀lẹ́ nígbà tó sí Ọlọ́run bẹ láyé ó sí Ọlọ́run tó kú tán wọ́n tún lápẹ̀lẹ́ kí ló dé wọ́n lápẹ̀lẹ́. سيدي عثمان torí ọrẹ títa ni سادات الورى torí ìkí ìdùnnú bọ àwọn mùsùlùmí àwọn fúkàrà wùyẹn. سادات الورى àwọn tá a dá jogún Ànábì lónìí èèyàn mélòó ló ń tì ìdùnnú bọ kàn rẹ̀. يا رسول الله ọ̀sẹ̀ ló ń ṣe mòlúdí. يا غوث الورى gbogbo ìwà abúgbà pátá ọwọ́ rẹ ni wọ́n ti bá ọ̀sẹ̀ ló ń ṣe mòlúdí. mòlúdí kí wọ́n lọ sí o. نصرتني أتبع فعلي ما ترى ó ń ṣe mòlúdí ó láwọ́ ó ń ṣe mòlúdí ó níwà ó ń ṣe mòlúdí ó lọ́rọ̀ rẹ lẹ́nu ó ń ṣe mòlúdí gbogbo wa tànàbí ní tànàbí fẹ́ ká dún ní wọn kò sí kankan lára rẹ lẹ̀. يا غوث الورى bàbá wa Ṣéhù Kamaluddin Ni'ma. نصرتني أتبع فعلي ما ترى afa ńlá afa tó lánìyàn tó dá نصرتني أتبع afa tí wọ́n pure نصرتني أتبع gbogbo oúnjẹ ọ̀ṣọ̀ṣ. نصرتني أتبع ìwà nẹ́bí ẹ̀ ìbá ṣe mòlúdì ẹ̀ tó ẹ̀ ṣe mòlúdì. نصرتني أتبع فعلي tí bàbá wa ẹgbà tí bàbá mi rò jẹ́ ṣe ti kú tí bàbá wa ní mọ̀ bá rí dáadáa kékeré kan àti ìmọ̀ rí ṣe náà à ń bẹ lóhùn kọ́lọ̀ ń já mọ̀ rí ṣe ni ó sì tún sọ mistake wa kí ìrẹ́ dàrú yẹyẹ nẹ. نصرتني أتبع فعلي ما ترى báwo ni ìbá rí kíní kan tá a ṣe bóyá a rí ṣe díẹ̀
lè fi wákàtí kan ṣe kútúbà lérí fún. نصرة عاطفة mo wá rí i pé ìfẹ́ kaná ní ẹ̀yìn ànáwó náà lẹ́jọ́ kó yìí. فلما ترى bọ́ọ̀ ni ò bá ti rí káwá fẹjọ́ mi sùn yín nípa wọn pè mí lónìí ìwọ̀n á dáhùn. أنجدوني bílálà wa ṣe ń bẹ lọ́wọ́ yín. bílálà wa tẹ̀ fi ń nà wá. gbogbo ọmọ tó bá ṣe gàngàn tán àwọn ṣe bí ìgbẹ́pẹ́ àbí bí tòlótòló. ó ní kò sí ọ̀rẹ́ àwọn àgbàlagbà lọ́wọ́ rẹ̀ mọ́ ìwọ náà ò ní rọ́ọ̀mọ nà láyé. أنجدوني ìyàtọ̀ náà bá débi àgbà wọ́n yí ọmọ lẹ̀. àṣẹ ò ní sí lẹ́nu rẹ̀. àṣẹ ò ní sí lẹ́nu rẹ̀. káwá fẹjọ́ mi sùn yín wọ́n sì pé ọ̀tẹ́ kódà ọ̀tẹ́ sì fi mí ṣe báyìí. أنجدوني àwọn kan bẹ bẹ́ẹ̀ bá fi wọ́n ṣe báyìí bí o ti yẹ ọlọ́run ó bínú. ولمد في فما mo wá kó ìdùnnú bá yín bó mo ti mọ bínú yín ti dùn tó. ó dàbí lójú pé mi bá débi tí ń lọ tí ń bá débi tí ń lọ. أنجدوني gbogbo nǹkan lọ bọ̀ níbi ìtẹ̀rí bọ́. ولمد يا من تصرف يا من تصرف يا من تصرف wọn ti tún wá dàgbà mọ́ ó mà ṣe o أنجدوني bàbá tó wá yán bí sí. ẹni tí o tọ̀. أنجدوني يا من تصرف ànábì mi ò lọ mú wa rẹ̀. يا